Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin èèyàn gidi, èèyàn pàtàkì. Thank you all for watching. Ẹ ṣé gan-an, thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ó ní nǹkan tí mo fẹ́ sáré dá sí. Màá pe bàbá wa Tinubu sí attention. Tọ́lọ́run bá ní kán lè gbọ́. Màá dẹ̀ pe Governor Dapo Abiodun sí attention. Torí pé bí mo ṣe rí behaviours wọn yìí, ó dàbí pé wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn èèyàn kò dẹ̀ so tọ̀rọ̀ fún wọn. So ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ná. Governor Dapo Abiodun kò ní bàjẹ́ fún yín, His Excellency, with due respect sir. Àwọn tí because ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ àwọn tó sọ pé sọ fún wọn. Ṣé rí ìdí tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ní sà? Ẹ sọ wípé ẹ rán àwọn èèyàn lọ sọ́jà, ìtumọ̀ ẹ̀ ní wípé ẹ láàyò ọkàn kí nǹkan má bàjẹ́ nílùú. Lẹ́sẹ̀ rán àwọn èèyàn lọ sọ́jà, ẹ lọ bá mi wo nǹkan tó ń ṣẹlẹ̀ wá torí pé ó ṣeéṣe kí n má mọ̀. Mo kọ́kọ́ gbóṣùbà fún Governor Dapo Abiodun l'aspect yẹn náà. Mi ò wá mọ̀ bóyá acting ni o, bóyá reality dẹ̀ ni o, but mo gbóṣùbà fún yín sà. Sà, ṣé rí àwọn ìyá lọ́jà tó ń sọ fún yín pé nǹkan wálẹ̀? Tó ń bá sọ òdodo ọ̀rọ̀ fún yín, ẹ lè rọ̀ wọ́n lóyè. Ìdí nìyẹn, torí a gbọ́dọ̀ bú àwọn ìyá lọ́jà yẹn. Ṣé rí àti sòdodo ọ̀rọ̀ ní ìlú yìí, ẹni tí ò bá fẹ́ kébi pa òun, tí ò bá fẹ́ jìyà, tí ò fẹ́ gíran bírú àwa yìí, kò ní lè bá yín sòótọ́ ọ̀rọ̀. Ẹtẹ́mi ò bá gbé ò lè ṣe. Tẹ́ bá pa sáyé, ó ti mọ̀ pé tíjọba ò bá pa òun sáyé, wọ́n máa lé òun kúrò nípò, wọ́n máa ṣe kan nínú méjèèjì. Ìjọba Nàìjíríà tẹ́ ń lò lọ lọ́wọ́ wọn kì í dáríjì yàn. Àwa mọ̀. Àwọn ìyá yẹn náà dẹ̀ mọ̀. Ló yẹ kó sọ fún yín pé nǹkan wálẹ̀ ò, torí tó ń bá complain, ẹ máa ta ẹjọ́ wọn sórí table. Ìdí nìyẹn tó fi bẹ̀rù àti sòótọ́ ọ̀rọ̀ fún yín. Bọ̀ máa wá bẹ̀rù àwọn ìyá yẹn sọ̀rọ̀, sà, nǹkan wálẹ̀ o. Nǹkan lágbára sí ni o. Ẹ̀wà tó ń tà ní 1,500 per paint tẹ́lẹ̀ ó dogun o. Lóòótọ́ nǹkan tí ó lọ sókè yẹn láti bí epo ló ti wá, torí kò síbi tí ẹlẹ́fọ̀ọ́ ṣe máa fẹ́ kó ẹ̀fọ́ lọ ọjà tí ò ní gbé transportation. Kò síbi tí eléwúrẹ́ ti máa kí wúrẹ́ wá, àwọn tó ṣe wúrẹ́ ní nọ́ọ̀tì káàkiri tó máa fẹ́ gbé wá sọ́jà tó ní náwó. Kò sí onítọ̀hún tó máa fi kódà àwa tá ń tajà lé, ṣebí mọ́tò ṣáà la máa wọ̀ tá máa lọ fi ra nǹkan nígboro. So transportation ló damage nǹkan wa. Títí yín nìyẹn sà. So kẹ́ lè mọ̀ pé wọ́n parọ́ fún yín o, Governor Dapo Abiodun, wọ́n parọ́ fún yín o. Ẹni tó bá dẹ̀ fẹ́ kí kíní ìdọ́dọ̀ wọn náà ẹ pín káàkiri fún wọn pé sà wọ́n parọ́ fún yín o, nǹkan wálẹ̀ o, nǹkan nira sí ni o. Mo tẹ̀lé evidence DMB tí evidence yẹn máa kan bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Ṣé nǹkan tọ́rọ̀ ìfirọ̀rùn ní pé Yorùbá jọ ni wá? Tó bá yẹ pé kì í ṣe Yorùbá ni, mo máa wá gbé anybody ṣépè ni, ó máa dìjà, ó máa declare gbogbo wa wanted ẹ kúkú pa wá ń gbà yẹn ká kúkú mọ̀. Káwá wo yẹn tẹ́ fẹ́ pa tó fẹ́ kú torí bá ṣe wà yìí, àsìkò ọ̀dọ́ ti tó, ọ̀dọ́ máa sọ̀rọ̀. And you like it or not, go and take note. Ọ̀dọ́ máa sọ̀rọ̀. Ẹ gbà bẹ́ẹ̀. Kò sí bí wọ́n ṣe ní sọ̀rọ̀, a máa sọ̀rọ̀. Now, ẹ wá gbọ́ ọmọ yìí. Ẹ jẹ́ ká listen sí ọmọ yìí, ọmọ kọ́pà yìí. It's so hard. So I'm coming from the supermarket where I went to get stuff and everything has gone up again. It's just like everything. Sir, ọmọ yìí, this girl, she's not lying. Something hard. And mo wá gbọ́ ipe lady kan pè nínú àwọn agenti àwọn kọ́pà tó ṣe ojúṣe kọ́pà níbi tó wà pé ẹ máa gbọ́. So 30 minutes ago, I just received a call from the NYSC board, starting with the secretariat for the LTI. And from the secretariat, from the NYSC secretariat, I'm going to attach what she said, some of the things she said, so you guys hear. I wasn't insulting the president, ma. I was only asking for accountability. Ma, are you threatening me? Ma, she called me and she was shouting and she was threatening. Sherry, ẹ̀yin tẹ́ ní kó shut down kíní yẹn, mo mọ̀ pé ẹ̀yin náà rí benefit ń bẹ ni. Torí pé àwọn kọ́pà kan complain pé owó tó yẹ kẹ́ ẹ máa fún wọn kọ́ lẹ̀ ń fún wọn, pé ìjọba ti increase owó títí wọn, but ẹ̀yin tẹ́ wà behind ẹ̀ increase owó yẹn ẹ fi ilẹ̀ síbẹ̀. Òun ló fà á tí ọmọ yìí fi lè jáde tó fi lè sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Ẹlẹ́ẹ̀kejì, ọmọ yìí ìbá ìjọ ọmọ Ìgbò, ìbá ìjọ ọmọ Haúsá, ìbá jẹ́ Fúlàní, ìbá jẹ́ Yorùbá, tribe tí ìbáwù kó jẹ́ particular ọmọ yẹn ẹ gbọ́dọ̀ pa o. Ẹ gbọ́dọ̀ fọwọ́ kan o, tẹ́ bá fọwọ́ kan ọmọ yìí tó bá ta bá gbọ́ pé ní tí ń ṣe á dìjà o. Ó máa dìjà o. Tẹ́ bá tẹ́ni tí ń bá ṣe ọmọ yìí, ó máa dìjà, ó máa dìjà ojúlé sójúlé, ó máa dìjà government to government, ó máa dìjà àdúgbò sádúgbò, ó máa dìjà party to party, ó máa dìjà Yorùbá nation against Nigeria. Ìjà tẹ́ máa dá sílẹ̀, ó máa pọ̀. Ó máa dìjà o. Ṣé ẹ mọ̀ pé strategy tó fi pa Tolúlọpẹ́ Arótilé nìyẹn? Strategy tó fi pa a lot of àwọn ọmọ nìyẹn, Deborah tó pa ní north, religious strategy. Mo mọ̀ pé tí máa fojú sọ́mọ ìlara nǹkan kan ò gbọ́dọ̀ ṣe o. Now, Governor, my president, His Excellency Tinubu, èmi wá fẹ́ bá yín sọ̀rọ̀
tí o sì bàbá aláya kankan nínú àwọn ọmọ tẹ kó jọ tó lè kọlù èmi láti threaten mi èmi ò ṣe threaten yín náà mọ̀ àjọ máa pàdé ní street ní normal mi ò dẹ̀ sọ pé kẹ́ má ṣe president yín bọ̀ tẹ́ni tó bá ti wá jẹ́ pọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò yé ìwọ kọ̀ọ̀kan mi ní kò ní gbòòrò kébì náà kan tèmi padà kó wá mọ̀ nǹkan tó máa dálẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. So dádì ìlú le fáwọn èèyàn àwọn àpàrọ̀ ìlú le lóòótọ́ àwọn ọmọ tó ń kàwé wọn ẹlòmíì ti dìdàkudà sà tẹ́ bá ní ọgbọ́n tẹ́ lè dá láti reduce àwọn nǹkan tó lọ sókè yẹn because tí ó bá ń lọ báyìí sà I talk this to let you move forward in the next election sà because tí irú nǹkan bí eléyìí bá ń lọ sà election tó ń bọ̀ á affect yín sà o ó máa affect yín because àwọn ọmọ tó jẹ́ odi tẹ́lẹ̀ tí wọ́n understand nǹkan táwa ń sọ tẹ́lẹ̀ wọ́n ti ń sọ̀rọ̀ o wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀wò ẹ̀ tẹ́ máa kú sẹ́wọ̀n ẹ̀wọ̀n á kún ẹ̀ tẹ́ máa pa ẹni tó dẹ̀ àwọn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn máa disturb yín wọ́n máa jáde wọ́n máa disturb yín gan o wọ́n máa disturb yín gan ẹ dẹ̀ mọ̀ pé tí irú nǹkan bẹ́ẹ̀ bá ti ṣẹlẹ̀ ara gan òní rokùn kò ní rẹ̀ di yẹn ni so tẹ́yìn fún ara yín bá wá peace dájú ẹ̀ as his excellency the head of Nigeria sir tẹ́yìn bá gbọ́ fídíò bí àti Ṣèyí Tinubu bá gbọ́ ó máa lè sọ fún yín torí kí odi lè gbọ́rọ̀ la ṣe ń sọ létí ọmọ ẹ̀ sir ẹ wá solution sí wàhálà tó ń ṣẹlẹ̀ yìí sir láì jẹ́ bẹ́ẹ̀ sir agbára yín ò ní ka ní 2027 ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ Haúsá wọ́n máa padà lẹ́yìn yín pẹ̀lú scope wọ́n tì yín síwájú ní sà èmi sọ fún yín gẹ́gẹ́ bí ọmọ ìyá mi tẹ́ jẹ́ gẹ́gẹ́ bí bàbá mi tẹ́ jẹ́ fún Yorùbá sí Yorùbá sà wọ́n á yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín tó bá ti di during election whatever power tí ìbáwù kẹ́ ẹ lò sà wọ́n máa bójú yín jẹ́ sà yes election ò ní favour yín it's either illegal election or the reality election tó bá ń lọ báyìí sà méjèèjì ò ní favour yín because everybody feel this pain even your supporters they feel this pain but wọn ò ní sọ fún yín ó dìgbà tí agbára bá fẹ́ kúrò lọ́wọ́ yín kẹ́ tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé everybody ò sí lẹ́yìn yín mọ́ sà ẹ má jẹ́ kọ́tọ̀ yín pé you do good irọ́ náà ń pa fún yín o His Excellency bàbá Tinubu irọ́ náà ń pa fún yín o ẹ tètè make proper arrangement tẹ́ ẹ máa fi nǹkan rọrùn fáwọn ará ìlú sà the more bẹ́ẹ̀ kó bá ṣe ń lọ sókè nǹkan tó pọ̀ máa lọ sókè sà o èmi nìkan ni mi ní parọ́ fún yín torí pé ẹ fi mí sípò débi tẹ́ máa yọ mí ń bẹ̀ àwọn tẹ́ fi sípò ló lè máa bẹ̀rù àwọn iṣẹ́ àdáni làwa ń ṣe àwa máa bá yín sòótọ́ ọ̀rọ̀ èmi ò dẹ̀ sí lábẹ́ Nàìjíríà abẹ́ Yorùbá nation lèmi wà ṣẹ́ni kó yàtọ̀ síra wọn tó lọ́jọ́ tá a bá máa tákù ara wa nǹkan tó bá jẹ́ ti Yorùbá nation la máa tẹ́ndà síwájú o ẹ lè tẹ́ndà mi kẹ́ gbé mi lọ́nu Nàìjíríà bí ajá tó wọlé ẹkùn ni o òye yín so mo kàn lè tètè jẹ́ kẹ́ mọ̀ ní pé nǹkan tí bá fẹ́ ṣe nípa mi ẹ lọ gbé through Yorùbá nation ẹ lè gbé through Nigeria because we know already as Nigeria be it's a zoo ẹ má bínú sábọ̀ zoo bẹ́ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé zoo nítorí pé cow lẹ́ ń control animal lẹ́ ń control control àwọn èèyàn o nǹkan tó wà ń bẹ̀ nìyẹn o so mo rò pé tẹ́ bá gbọ́ ilé ẹ máa wá solution sísà kò jù bẹ́ẹ̀ lọ with due respect ẹ má bínú ibi tí n bá ti sọ̀rọ̀ tí ò da abẹ́ forgive me.